lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. bọ́mẹ́ni ò gbẹ̀nà a kì í fẹ̀nà sí bọ́mẹ́ni ò mọ̀wé a kì í pòwe fún. òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bí ọ̀rọ̀ bá sọnù òwe la fi wá jáde. ẹni tó mọ fá ò mọ̀ fà èèyàn tó mọ̀ fà ò gbọ́ fá bẹ́ẹ̀ sì rí ifá tà lọ́fà àti pé tá a bá gbọ́ fá tá a sì mọ̀ fà fàlàfàlà làájì fà lára ẹni tára ò fá ta lọ́fà. èyí túmọ̀ sí pé ẹni tó mọ ìwúlò nǹkan kò mọ ibi tó ti wúlò ẹni tó mọ ibi tó ti wúlò kò mọ ìwúlò rẹ̀ kíní ọ̀hún a sì mọ wúlò níbìkan. ẹni tó mọ fá ò mọ̀ fà ẹni tó mọ̀ fà ò mọ̀ fá ẹni tó mọ̀ fà ò gbọ́ fá bẹ́ẹ̀ sì rí ifá tà lọ́fà. tá a bá gbọ́ fá tá a mọ̀ fà fàlàfàlà làájì fà lára ẹni tára ò fá ta lọ́fà. ẹni tó mọ òwò ṣe kò mọ̀nà ibi tó gbé tà èèyàn tó mọ ibi tó gbé tà kò mójú òwò ọ̀hún dáadáa òwò ọ̀hún a sì máa mú owó gèrègèrè wá ń bì kan. ńlá fi pé ẹni tó mọ fá ò mọ̀ fà ẹni tó mọ̀ fà ò gbọ́ fá bẹ́ẹ̀ sì rí ifá tà lọ́fà. tá a bá wá gbọ́ fá tá a sì mọ̀ fà fàlàfàlà làájì fà lára ẹni tára ò fá ta lọ́fà àbí ẹni tó mọ nǹkan ṣe tí ò sì rórí ọ̀fẹ́ àti ṣe. bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan ń ṣe oríṣiríṣi iṣẹ́ lọ́wọ́ lónìí kì í ṣe torí pé àwọn lọ́mọ ṣe jù ṣùgbọ́n torí pé àwọn ni wọ́n láǹfààní ẹ̀ láti ṣe bí kinní ọ̀hún bá sì bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n mojú ẹ̀ dáadáa wọ́n ó ṣe tí ó dán mọ́rán dáadáa. àwọn tó lórí ọ̀fẹ́ àti ṣe wọn ò mọ̀ ṣe tààrà bí kinní ọ̀hún bá sì rí ẹni tó mojú ẹ̀ dáadáa ìbá sì dán mọ́rán. ẹni Yorùbá fi ní ẹni tó mọ fá ò mọ̀ fà ẹni tó mọ̀ fà ò gbọ́ fá bẹ́ẹ̀ sì rí ifá tà lọ́fà àti pé bá a bá mọ̀ fà tá a sì gbọ́ fá fàlàfàlà làájì fà lára ẹni tára ò fá ta lọ́fà fàlàfàlà làájì fà lára ẹni tára ò fá ta lọ́fà. ẹni tó mọ fá ò mọ̀ fà èèyàn tó mọ̀ fà ò gbọ́ fá bẹ́ẹ̀ sì rí ifá tà lọ́fà. òwe lẹ́ṣin ọ̀rọ̀ fún tòní òun náà nu irúfẹ́ èèyàn wo lápá òwe yìí fún. ẹni tó ní ẹ̀bùn nǹkan lọ́kàn ẹni tó mọ nǹkan ṣe tó sì dára rẹ̀ lójú ṣùgbọ́n tí kò láǹfààní láti lo ẹ̀bùn yìí kò láǹfààní láti jẹ́ káwọn èèyàn mọ ohun tó wà nínú ẹ̀ gẹ́gẹ́ bí àrà ìyẹn àkíkà nìkà tó sì rí àwọn tí wọ́n ń ṣe níṣe yọ̀bọ́kẹ́ tí wọ́n ń ṣe níṣe kákànṣe ṣá torí pé wọn ò mọ̀ ṣe débi tọ́lámì tọ́lápẹ̀rẹ̀ wọn ò mọ̀ ṣe tóun gangan nìyẹn mọ̀ wá pé ọmọ ìṣe erin mọ̀ kúrò àìlọ́bẹ̀ o ẹni tó mọ fá ọmọ mọ̀ fá o ẹni tó sì mọ̀ fà rí kò gbọ́ fá ifá sì tà lọ́fà. bákan náà a lè lò ó fún ẹni tí ọmọ ẹni tó mọ nǹkan ṣùgbọ́n tó wá rí àwọn tí ń ṣe é òní yóò wá máa wò wọ́n pé lágájá sì ń bẹ́ ń bì kan ní tí wọ́n ń ṣe bí ìdánilọ́wọ́ ẹ̀ bí ìdánilójú ẹ̀ àtọ́bá kì í báyìí wọ́n mọ̀ ga o ẹni tó mọ fá ọmọ gbọ̀n fá o èèyàn tó sì mọ̀ fà rí kò gbọ́ fá ifá ló sì wá tà lọ́fà yìí ńlá fẹ́ pé ẹni tó mọ fá ọmọ fà ẹni tó mọ̀ fà ò gbọ́ fá bẹ́ẹ̀ sì rí ifá tà lọ́fà. òwe lẹ́ṣin ọ̀rọ̀ fún tòní òun náà ni mo ní kí n mú wá kájọ fi ṣàgbéjì ara ẹni tó mọ fá ọmọ fà èèyàn tó mọ̀ fà ò gbọ́ fá bẹ́ẹ̀ sì rí ifá tà lọ́fà. ẹ má gbàgbé kò sẹ́ni mórí iṣẹ́ yá láti subscribe sí channel yìí òwe Yorùbá TV òwe Yorùbá TV òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe. bẹ́ẹ̀ bá wà ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun bẹ́ẹ̀ ni ò ní wọmi àjò wa ṣe o.